ẹ̀yin tèmi, ewu tó wà lórí pé ọkùnrin ń jẹlá fún nǹkan ọmọkùnrin ẹ̀. Fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ sọ pé IG àńjẹ́ ò lẹ́wàá fi hypocrite yìí lẹ̀, okay? Ewu tó wà lórí pé ọkùnrin ń jẹlá fún oko rẹ̀. Ẹ̀yin ti tèmi, ká tó dáyé ni wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀ o. Àwọn baba ńlá kú baba wa. Ìwọ tó bá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo fẹ́ kó gbọ́ lénìí. Ká tó dáyé ni àwọn baba ńlá kú baba ti máa ń sọ wípé ọkùnrin bá ń jẹlá, ó máa slow in action. Ṣé lóòótọ́ ni àbí irọ́ fún ìwọ tó like ìbálòpọ̀? Nígbà tán wá bí wa náà, táwa náà wá di ẹni ọkùnrin, a tún ń gbọ́ bẹ́ẹ̀ náà. A tún ń gbọ́ bẹ́ẹ̀ náà. Ẹ̀yin ti tèmi, a tún ń gbọ́ bẹ́ẹ̀ náà. Mi ì fẹ́ sọ̀rọ̀ jù lórí mọ́jẹ̀lá tójú mi rí fún àwa kan tá a like lá. Àwọn Gen Z, àwọn boys, àwọn náà wá ń copy rẹ̀. Lóòótọ́, wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Ìwọ tó bá gbọ́, wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn baba ńlá kú baba wa sọ bẹ́ẹ̀. But wọ́n á ní kò sí sáyẹ́ǹsì tó back ẹ̀, kò sí reason. Kí ni reason? Wọn ò ní reason. Lọ́jọ́ tòní reason wà. Ẹ ní sùúrù. Tẹ́ bá ń gbọ́ ọbẹ̀ làwọ̀, ọbẹ̀ làwọ̀. Ẹ̀yin kan, wọ́n máa sọ pé ọbẹ̀ làwọ̀, ẹ mọ̀ meaning ẹ̀, ẹ mọ̀ reason ẹ̀. Ṣé rí bí meaning rẹ̀ ṣe rí nínú pronunciation ọbẹ̀ làwọ̀, bẹ́ẹ̀ náà ni advantage pé ọbẹ̀ tó bá ń jẹ ọbẹ̀, ó máa show lára skin ẹ̀. Ilá ni perfect example of ọbẹ̀ làwọ̀. Ìwọ tó bá like ilá, skin ẹ̀ ó máa jọ̀lọ̀. Ilá ní advantage, but ó níbi tí mò ń lọ lórí issue tó wà nílẹ̀ lórí ewu yìí. Ó ní advantages gidi gan o. Ó ní nutrient, ó ní nutrient tó jẹ́ pé ó ń enhance ìbálòpọ̀ fún rẹ̀. Ó ní fibre, ó ní magnesium, etc. etc. Ó ní perfect example of vitamin A, vitamin K, vitamin C. Ó dáa fún àwọn illness kọ̀ọ̀kan. Tó bá sóòkì omi okra, ó dáa fún diabetes. Tó bá sóòkì omi okra tó mú lálẹ́, ó dáa fún hypertension. Ṣé a wá sọ wípé kò ní jẹ́ kọ́kùnrin ṣe dáadáa làwa fi earn gbogbo benefit yìí? Ẹ̀yin tèmi, ilá ní benefit ju bí mo ṣe ń sọ yìí lọ. Fertility booster ni fún obìnrin. Ní kẹ́ ẹ sóòkì omi ẹ̀ kẹ́ mọ mú gọ̀rọ̀gọ̀rọ̀. Kò dìgbà tẹ́ bá sóòkì omi ẹ̀ tẹ́ mú gọ̀rọ̀gọ̀rọ̀. Tó bá rí fresh okra, ẹ̀yin tèmi, fresh okra tó bá gé dáadáa, tó gún tí gbogbo yọ̀rọ̀yọ̀rọ̀ yẹn tó yọ̀rọ̀rọ̀rọ̀, kó wá ilá, kó wá irú, kó wá ẹja, mo fẹ́ sọ ẹja gbígbẹ tó ká, ẹja aborí tó ká, tó firú sí, kì í ṣe bí Maggi wèrè o. Tó ṣe tán kó komi fún wọn tó ń wá oyún. Fertility ni, ó máa ń tètè boost oyún fóbìnrin. Ó máa ń jẹ́ kí àtọ̀ ọkùnrin kó wọlé gìrìgìrì. Nítorí ìwọ náà wàá ṣẹ́ omi alálùbáríkà tó transport àtọ̀ ọkọ rẹ wọnú. Ó dáa fún fertility fún obìnrin. Fresh okra ni mò ń sọ. Fresh okra. Ṣé ẹ wá rí ibi tí ewu yẹn tó lòdì mọ́? Màá sọ fún yín nísìn. Tó lòdì mọ́. Ewu tí wọ́n ní kí ẹ mọ̀ jẹlá yẹn, ó wà lórí seed ẹ̀ fún ọkùnrin. Ó wà lórí seed ẹ̀ fún ọkùnrin. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń jẹlá, èèyàn tó tẹ question yẹn sí mi, ó lóun máa ń jẹ raw. Ewu wà ńbẹ̀ tó bá ń sábà jẹ ilá raw, especially lórí seed ẹ̀. Lórí seed ẹ̀. Ẹ̀yin kan, ní níbo ni gbogbo calculation yìí ti wá. Ìwé gbé. Ó ní nutrient kan tá à ń pè ní gossypol. Gossypol yẹn ó wà lára seed ilá. Òun ló ń fa ìfàsẹ́yìn fún àtọ̀ ọkùnrin. Ó máa affect morphology. Tó bá ń jẹ jù, ó máa affect motility. Ó máa affect everything that has to do with àtọ̀ ọkùnrin. Mo dẹ̀ sọ fún yín ní one of my video. Anything bá ti affect àtọ̀ ọkùnrin, díẹ̀ ó máa wá affect performances. Bóyá nǹkan táwọn baba ńlá wa, they can never go wrong. Nǹkan táwọn baba ńlá wa rí nìyẹn tí wọ́n fi sọ wípé ilá máa ń fa ìfàsẹ́yìn fún ìbálòpọ̀. Fún ìbálòpọ̀. In fact, àwọn kan tún sọ lórí spiritual pé ó máa ń fa ìfàsẹ́yìn náà fún iṣẹ́ spiritual. Pé ìwọ tó bá ń jẹṣẹ́ sára, tó ń jẹṣẹ́ sára, tó wá ń jẹlá,
pé ò ní rí result ẹ̀. Wọ́n sọ pé tẹ bá dẹ̀ ń jẹ ó máa ń baṣẹ́ jẹ́. Wọ́n sọ nípa spiritual, but I'm not about spiritual bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nísinsìnyí. I'm about health wise lórí apps fún ọkùnrin. And that nǹkan tí mo fi wà níbí báyìí náà nìyẹn. Seed ẹ̀ òun ló contain potential risk yẹn tá à ń pè ní gossipol. Otherwise ilá ní nutrient. Mo ní ọbẹ̀ làwọ̀ ni, ó dẹ̀ máa ń jẹ́ kí àtọ̀ wọlé sóbìnrin lára easily. Tó bá lè soak ẹ̀ bí omi fine, bẹ́ẹ̀ mo sọ pé kò necessary kó sọ pé o soak fún àwa tá a máa ń wà irritated. Tó bá ṣe fresh ọkọ tó pound ọkọ ẹ̀ tó yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀, tó fi ẹja borí sí, tó fi irú púpọ̀ sí, it's not all about maggi o. Tó kó jẹ. I'm telling you, ó máa ń enhance obìnrin, ó máa ń jẹ́ kó oyún tètè dúró. So mo sọ nípa seed yẹn. Ìwọ tó bá fẹ́ràn láti jẹlá, àwọn tó ń jẹ́rọ̀, bí àwọn sọ fún ẹ pé kó lọ mọ jẹ́rọ̀, kó mọ jẹ́, mọ́ sábà jẹ́. Everything has to be balance and moderation. Ìwọ tó bá sọ wípé o like láti mọ jẹlá, ọbẹ̀ lá, bóyá tó bá like láti máa jọbẹ̀ lá, nǹkan tó ṣe láti ṣe, nǹkan tó máa ń ṣe ni pé bóyá tí wọ́n bá lè mọ ẹ bá ẹ reduce seed ẹ̀, torí wọ́n ní seed ẹ̀ yẹn lè wúwà. Mọ jẹ́ kí wọ́n reduce seed yẹn fún ẹ. Or kó reduce bó ṣe ń jẹ. Kó má jẹ every time. Ẹni tí tèmi, ìdí tí seed yẹn tó fi wá ní ewu nígbà kejì, òun ni pé ilá tó wà lórí ìyẹ́ tó ti kó sórí ìyẹ́, family planning ni. Ibi tẹ́ ti wá mọ̀ pé ó máa affect àtọkùnrin nìyẹn. Àwọn baba ńlá wa wọn ò lè go wrong. So instead tí wọ́n sọ wípé kó mọ jẹlá kó kàn mọ́ kó mi rọ̀, ibẹ̀ yẹn gan ni risk yẹn pọ̀ sí. Mọ́ kó mi rọ̀. Ẹ máa ṣe lábí normal. Ọbẹ̀ làwọ̀ níṣẹ́. Jẹ́ kó mọ̀ wá jẹ́ kó jẹ́ every time. Má jẹ́ kó jẹ́ every time. Especially fún ìwọ tó ń suffer ọmọ bíbí. Àwọn kan wọ́n ń jẹlá. Nothing they do them. Wọ́n tún perfect sí ni. Ìwọ tó bá wà ní category alhamdulillah. Ọmọ wà nílẹ̀ ó dẹ̀ ń ṣe normal alhamdulillah. Bẹ̀ ìwọ tó jẹ́ wípé ó ń bẹ Ọlọ́run fún ọmọ, àtọ̀ rẹ ti wà affected, ó wá wà ní category yẹn tó like ilá. Ọjọ́ méjì kò lè ṣe kó mọ jẹlá. Ìyàwó rẹ̀ like ilá, wọ́n náà mọ́ bá jókòó ti lá. Yet àtọ̀ ò tí ìdọ́mọ ò sì ń wọ́mọ, ò sì ṣe déédé. Àsìkò tí wàá mú gbólóhùn yìí tá à ń sọ yìí tí wàá mú lò léléyìí o. So fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe déédé tẹ́ ẹ̀ jẹlá, check yourself. Fún gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe déédé tẹ́ ẹ̀ sì ń jẹlá, maybe it's part of your medicine. Ẹ máa go on some because gbogbo advantage tó wà pẹ̀lú láì ṣá wàá sọ pé a miss ẹ̀ bí? Àwa sọ pé a miss ẹ̀ pátápátá. Mo sọ síwájú èmi mọ̀ bí àwọn ti sọ. Tó bá lo omi láyẹn láàárọ̀, ó take care diabetes fún ẹ. Tó bá lò lálẹ́, ó máa take care BP. Wàá sùn ara rẹ ó jọ̀lọ̀. Ṣé bó mi yẹn ni? Seed yẹn ló terrible. Seed òun ló terrible. So ẹni tí tèmi àlè tó káwọn èèyàn mọ̀ jẹlá o. But yes, àwọn baba ńlá wa wọ́n ní ewu ni. Ìwọ tó bá ṣe déédé, jìnnà sílá. Ìwọ tó bá ṣe déédé lọ́kùnrin, jìnnà sílá. Ìwọ tó bá yẹ pé òun ṣe déédé, alhamdulillah, it may be part of your medicine. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lórí títì ní. This is on point by 2. Always using my words to help others. Bye for now. Ìwọ ọkọ, kí aya rẹ kó ṣe àyà bí mountain, kó ṣe ìbàdí bí mountain. Tí ìdákọ́lẹ̀ bá ń yọ ẹ́ lẹ́nu, o ò lè gbádùn aya rẹ. Bákan náà ìwọ aya ò lè gbádùn ọkọ rẹ tí ìdákọ́lẹ̀ bá ń yọ ẹ́ lẹ́nu. Súnmọ́ bí. Yes, jẹ́ a bá ẹ tọ́jú ara ẹ. Kí ìwọ náà kó dángájíá bí ọkùnrin, kó jí láàárọ̀ kínú rẹ dùn. Yes, lórí WhatsApp number tó máa wà lórí comment, òun ni kẹ́ WhatsApp mi sí o. Ẹ lè fún mi ní voice, ẹ lè fún mi ní text message. Màá mọ̀ retí yín. Ìlera làgbà, ìlera lówó, ìlera ni ẹ̀mí gúngùn. Mọ́ dágunlá.